sọ wípé solution sí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ni wípé ká ṣiṣẹ́ lórí bí kábíyèsí ṣe máa dúrọ̀pù àti ìmọ̀ọ̀mù tí wọ́n yàn gẹ́gẹ́ bí ìmọ̀ọ̀mù palace, ìmọ̀ọ̀mù ààfin. Ó ní kí gbogbo mùsùlùmí ká ṣiṣẹ́ lórí bí wọ́n ṣe máa stand down àwọn méjèèjì. Ẹ má ṣì gbọ́ o, opinion view àwọn èèyàn kan nìyẹn o. Ìwọ náà máa pè wọlé tó bá jẹ́ view tiẹ̀ náà nìyẹn, ó ti yé nísìn. So wípé kí ìlú Ògbómọ̀ṣọ́ kí wọ́n yan ẹlòmíì ṣángílítì tí ò kí ń ṣe fámílì Àyílára. Ó dà, tàbá wá ní kí wọ́n yan ẹlòmíì tí ò kí ń ṣe fámílì Àyílára, báwo ni wọ́n ṣe fẹ́ yan èèyàn yẹn? Wọ́n ní gẹ́gẹ́ bíi pé ètò Ògbómọ̀ṣọ́ ni wípé ìdílé ni wọ́n fi ń yan ìmọ̀ọ̀mù. Àwọn ìdílé tó bá kàn lẹ́yìn àwọn Àyílára kí wọ́n lọ síbẹ̀, kí wọ́n lọ ṣe proper screening. Ìwọ náà yìí máa pè wọlé o, gbọ́ opinion yẹn o, views mẹ́rin yẹn. So wípé àwọn tó bá kàn lẹ́yìn ìdílé Àyílára gẹ́gẹ́ bí àpẹẹrẹ, bóyá ìdílé Abdullah ló kàn, àwọn ìdílé Abdullah yẹn kọ́ kúkú lọ mú ìmáàmù míì nínú bẹ̀, kọ́ dọ́ọ̀pù ìmáàmù Central Mosque, kọ́ dẹ̀ dọ́ọ̀pù ìmáàmù ààfin. View kan nìyẹn. View ẹlẹ́ẹ̀kejì nínú àwọn tí wọ́n pè wọlé látìgbà tá a ti ń ṣe prógrámù kí ni solution yìí, àwọn sọ wípé rárá, a gbọ́dọ̀ wá ìdí òfin tó tó o, kí ni ó ń ṣẹlẹ̀, ká dẹ̀ di òdodo mú. Àwa béèrè pé òkè ọ̀nà owó la máa gbà ṣe. Wọ́n ní ta lè ṣe náà ni wípé igun kábíyèsí, inú mi ń dùn pé àwọn onílàákàyè ni wọ́n ń pè, ni wọ́n ń dá sí ètò yìí, ni wọ́n ń dá sí ọ̀rọ̀ tó ń lọ yìí. Alhamdulillah. Ìyẹn ló ń jẹ́ kémi náà máa wo àsìkò time wípé a gbọ́dọ̀ bá kinní débi pé k'Ọlọ́run tẹ́wọ́ gbà lọ́wọ́ wa. Ṣó ti yé nísìn? Igun àwọn onílàákàyè míì wá sọ wípé igun ọ̀dọ̀ ọba wa Logbomosho Ṣọ̀ún, bàbá wa Gandhi, kí wọ́n fún wa ní representative 20. Igun ilé Àyílára, ṣé mọ̀ pé the Àyílára family itself is divided already into 2. Àwọn igun tí wọ́n sọ wípé ìmáàmù kì í ṣe ọmọlé, káwọn náà fún wa léèyàn 20. Àwọn igun tí wọ́n gbà wípé ọmọlé ni imam, káwọn náà fún wa léèyàn 20. Then ká wá lọ sí igun àwọn stakeholders nínú ìlú yẹn, gẹ́gẹ́ bí àwọn League of Imams and Alfas, àwọn kílẹ̀ ń pè wọ́n, àwọn cabinet tí wọ́n ń yan ìmáàmù tó ṣe screening fún àwọn imams. Because èmi náà, on my own view, I still look at it as pé okay, à ń sọ̀rọ̀ imam, à ń sọ̀rọ̀ kábíyèsí, à ń sọ̀rọ̀ àwọn family. Don't we think those what's it called, panel, our panel of justice,
tí wọ́n interview àwọn imams tí wọ́n ṣe screening fún wọn yẹn ṣé kò nídìí pé àwọn náà wà questionable, because a lot of people do not even talk about that panel. So wọ́n ní we have to invite the panel, àwọn náà ní àlàyé tí wọ́n lè ṣe. Bákan náà nínú àwọn tí wọ́n tún wá sọ wípé ká pè sí àwùjọ yẹn, òun náà ni wípé àwọn tí wọ́n jẹ́ aráàlú, bóyá wọ́n lágbára, wọ́n nípò, wọ́n jẹ́ èèyàn ńlá nínú ìlú, wọ́n ní ká pe àwọn náà dá sọ̀rọ̀ yẹn. But in my own view, ẹni tó bá wo program tí mo ṣe lánàá, ẹ rí pé ẹlòmíì máa wà tí máa sọ fún wọn wípé ẹ jọ̀ọ́ tó bá di táìmù báyìí ẹ pè mí padà. Àwọn iṣẹ́ tí mò ń fún wọn ṣe táwọn náà ń fún mi ní feedback, òun lẹ̀ ń gbọ́ yìí o. So if you are watching this program, I want you to understand that iṣẹ́ táwa gbé dání nìyẹn. We don't just come online wípé nítorí abẹ́dásí viral issue, no, à ń ṣiṣẹ́ ẹ̀sìn ni. Èèyàn 2020 yẹn ti pọ̀ jù. Why not limit it to bóyá bíi mẹ́ta àbí márùn-ún, because tèrò bá ṣe pọ̀ sí òun ni làákàyè ṣe máa ń pọ̀ sí. Tí làákàyè bá dẹ̀ ṣe ń pọ̀ sí náà, ẹ gbọ́, tí làákàyè bá ṣe ń pọ̀ sí náà ní táìmù ṣe máa lọ sí. So on our own, irú tí wọ́n sọ yẹn tọ́lọ́ ń bá kádàrá ká lè ṣe àgbégbèsè, as in Al-Muslimun Islamic Foundation alif. But to me, I still see it as body tó tóbi dáadáa. Ṣẹ́rí mi ò fẹ́ dárúkọ pé bí irú rábítọ̀, because tá bá ń bá program yìí bọ̀ a rí wípé a lot of people wọ́n fault rábítà because of àwọn ibi tí wọ́n kù sí. Yet irú àwọn Supreme Council for Islamic Affairs can still use this logic, they can still use this strategy tá à ń sọ yìí. Tí rábítọ̀ náà bá rí wípé khairul amal, iṣẹ́ tó lóore jù òun náà ní kí ni khawatimahu, òun ni iṣẹ́ téèyàn ṣe tó parí ẹ̀. Tí wọn ò bá fẹ́ wo ọ̀rọ̀ táwọn èèyàn ti sọ, which I will advise that they should continue their job, their task. Irú àwọn nǹkan tá à ń sọ yìí, they can imbibe the opinion, the views. So nínú ẹ̀ wá ni wípé it can be a kind of what's it called, town hall meeting. Venue yẹn lè jẹ́ inú Ògbómọ̀ṣọ́, inú Ọ̀yọ́, kó má jẹ́ inú Ògbómọ̀ṣọ́. Preferably in tẹ́mi wá ń sọ fún ẹni yẹn ni wípé ẹ̀sà èmi ò ní fẹ́ jẹ́ kó jẹ́ inú Ọ̀yọ́ rárá. Why not somewhere like Lagos State, tójúmaka lé tójúmaka oko, ẹni tó ń bọ̀ láti odindi Ọ̀yọ́ sí Lagos State, it won't give them the chance láti constitute any, mi fẹ́ lo English tó tún máa bí nǹkan mi, because ibi tọ́rọ̀ yìí dé nísìn, ẹni tó bá ń fọ́lù ẹ̀ á ti gbọ́, tá a ti rí wípé òkè wọ́n ṣíà fídíò ibi tó ti nàyàn nínú mọ́ṣáláṣí tó ń wọ́ onítọ̀hún jáde. A fẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ níjókòó yẹn, tó bá jẹ́ view yẹn la fẹ́ tẹ̀lé. A ti gbọ́
nínú àwọn ẹjọ́ tó ní kálukú rò wípé wọ́n ń fi tọ́ọ̀gì wá ara wọn, a fẹ́ kí wọ́n ṣẹlẹ̀ níjókòó yẹn. So we have seen traces of, as in elements of destruction. Tó bá jẹ́ pé irú Èkó yìí ni, kéèyàn tó lè organize tọ́ọ̀g láti odindi Ọ̀yọ́ pé kó wá disrupt ìjókòó kan lÉkòó yìí, ṣe mọ̀ pa á múra. So àwọn kan náà mú view yẹn wá pé kọ́ máa ń gbé ìmọ̀ọ̀mù kó ń bẹ̀, kọ́ máa lé ìmọ̀ọ̀mù ààfin, but ìjókòó yìí tá a bá organize ẹ̀ bẹ́ẹ̀ bí irú nínú Lagos State, evidence to prove will come from both families. You know, it is divided family already. So the two family, ẹ̀yin tẹ́ sọ wípé Sheikh Toliat Olúṣínà Ayílára is part of you. What are your evidences? Ní panel yẹn ni wọ́n ti máa present yẹ, both oral and verbal. Ẹ̀yin tẹ́lẹ̀ sọ wípé is not part of you, ẹ wá present evidence títí yín náà. Àwọn tí wọ́n ṣe screening kó tó di pé ìmáàmù ni wọ́n mú wípé òun ló qualify as chief imam, the grand chief imam of Ogbomosho land. Kí làwọn nǹkan tẹ́yìn náà ṣe ní screening fún wọn? Proper scrutinization náà máa wá lọ lórí títí wọn náà. And if there is an element of fraud nínú ìjókòó títí wọn náà, there should be a penalty for causing havoc, láti dá àlàáfíà omi àlàáfíà odindi ìlú rú. Tí wọ́n bá rí any traces of magomago, that panel has to be fired, penalized. Reason táwọn náà fi máa wà ní jókòó nìyẹn. Then in tó kan side títí ọba náà, wọ́n á present ẹ̀ níjókòó, because èmi rí àwọn allegations méjì tí méjèèjì dẹ̀ lọ pẹ̀lú owó. Fídíò yẹn ni gbogbo wa ṣàjọ wo, àwọn ìjókòó yẹn bó ṣe lọ lọ́tún lósì. Nínú ẹ̀ ọ̀rọ̀ 20 million naira jáde, if tí mi ò bá mistake o, but to me, ṣe mọ̀ irú àwọn aráàlú ń sìn, wọ́n lè ní access láti béèrè pé owó kíni kí náà fẹ́ fi ṣe. Wọ́n ní wọ́n mú bàbá kan sí police custody. Nínú àwọn ìbéèrè tá máa béèrè, wọ́n ní wọ́n dá owó, ta ló dá owó, ta ló ná owó. Ṣẹ́gẹ̀t, so gbogbo àwọn ọ̀rọ̀ yẹn gbọ́dọ̀ clear sí public. Àmọ́sò ṣẹ́rí àtúnmáwá invite àwọn Islamic scholars. Kí la fẹ́ káwọn wá bá wa dá sí? Kí ni Islamic perspective lórí ọ̀rọ̀ DNA test? Irú kéèsì tó wà ńlẹ̀ yìí, ṣé Islam ó fààyè gbà pé ká involve irú nǹkan bẹ́ẹ̀ láti mọ kí ni fact? At least tabasha ń wo gene àwọn origin àwọn lineage wa. Mashallah. Assalamu alaikum. Assalamu alaikum. Àwa ni ẹjọ́ ẹ fún mi ní 5 minutes kẹ́ pé padà sà. Ẹ má bínú torí t'Ọlọ́run. Ṣé get? All right sir, ẹ ṣé sà. Ṣọ́rọ̀ mi ti ń yé wa nísìn. So inú ìta tún máa ṣiṣẹ́ lé lórí nìyẹn.
nínú tá a tún máa ṣẹlẹ̀ lórí yẹn pé kí ni Islamic perspective tí Islamic perspective bá fààyè gbà á wá invite àwọn medical experts ọ̀nà wo ni ìtẹ̀síwájú ti bá irú nǹkan bẹ́ẹ̀ tá a fi lè mọ̀ wípé òkè ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ṣó lè confam pé ọmọ inú fámìlì yẹn ni chief imam. At least aṣáà máa ń rí nísìnyí tọkùnrin mẹ́ta mẹ́rin máa jà sọ́mọ tó máa ní ó yá ẹ lọ ṣe DNA test á dẹ̀ prove ẹ pé ọmọ yẹn o ọmọ inú ilé ni bàbá ẹ̀ lélẹ́yìn ẹni báyìí òun ni ṣó ti yé nísìnyí. All these things can solve the issue of ọmọ wa ni kì í ṣe ọmọ wa ni ṣẹtigẹ́tì ní nísìn. So mo rò pé tá bá ti rí yẹn solve pẹ̀lú opinion àwọn ẹnì kejì tá bá ti rí yẹn solve wípé ọmọ inú ilé ni imam àbí kì í ṣe ọmọ inú ilé ṣe rí ọ̀rọ̀ pé ó wá yẹ kó wà ń bẹ̀ kò yẹ kó wà ń bẹ̀ insha allahu bikudiratila ìyẹn náà máa solve. Ẹlẹ́ẹ̀kejì nìyẹn. Ẹlẹ́ẹ̀kẹta àwọn kan dúró lórí wípé kí imam kí wọ́n lọ wo gbogbo àwọn ibi tí wọ́n ti ṣe àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ ṣó ti yé nísìn pé gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ èyí tó bá sọ lillahi wa rasulihi you should stand on it. But àwọn èyí táwọn náà bá wà sí ẹ̀ wípé èyí tí mo sọ ní bíbáyìí lágbájá báyìí ni mo fi sọ fún ṣó ti yé nísìn pé lágbájá báyìí. Salamu alaikum. Salamu alaikum. Wa alaikum salam. Àbáwọ̀ èrò torí ọjọ́ ẹmọ́bìnrin ẹkùjọ́ mẹ́ta ọmọ ń kọ́ ẹ̀kọ́ àlọ́bẹ̀ẹ́ fún ọ̀rọ̀ jihad. Àwa nìyẹn. Ẹ̀mí kíkọ́ àtàlábíà tó pé ọlọ́ọ̀bà ṣe fún. Àmín ya Allah. Ó tó bìjọ́ mẹ́ta mò ń kóló ọ̀rọ̀ obìnrin. Ọmọdé wá gbọ́ pé ẹ ti program lórí ọ̀rọ̀ ìmọ̀mù Ogbomosho. Ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ fún mi ní 5 minutes mo ti fẹ́ round off kí n máa wá gba calls àwọn èèyàn but tí mi bá pick ẹ ní get mi ní ṣe get so just one more point so ẹ pè mí padà in the next 5 minutes ṣe ẹ gbọ́ ẹ ṣe màá ti wà lórí program bye bye. So that àwọn ibi tí àṣìṣe bá wà kí ìmáàmù jáde sincerely kó tọrọ àforíjìn. Wọ́n wá ń rìfáà sí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan nínú àwọn videos tí gbogbo wa jọ wò yẹn náà ni pé àwọn kan wà apology ni wọ́n ń retí pé àwọn kan wà they are not ready for apology they don't want imam. Wọ́n dẹ̀ mú àwọn pọ́ìntì wá nínú àwọn nǹkan tí wọn ò fi fẹ́ imam nínú ẹ̀ òun náà ni wípé number 1 wọ́n ní wàásí imam le to me wàásí le kọ́ ni problem òdodo wo ló wà nínú tó le yẹn. Ìbéèrè nìyẹn. Wàásí lè rọ̀ kó jẹ́ irọ́ ló wà nú ẹ̀ náà kó jẹ́ pé akàn rẹ́rìn síra wa ló jẹ́ kó rọ̀. Wàásí lè le kó jẹ́ òdodo ọ̀rọ̀ Ọlọ́run ló jẹ́ kó le. So ṣé nítorí nísìn a fẹ́ jẹ́ kí wàásí rọ̀ a fẹ́ soft ọ̀rọ̀ Ọlọ́run àwa ní kéèyàn má sọ òdodo but the actual fact tó wà nínú ọ̀rọ̀ ni wípé it is only imam that can be sincere with himself and his Rabb. Pé èyí tó le yẹn mo mọ̀ọ́mọ̀ sọ ni mo tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run kó ṣàforíjì fún mi. Even if he did not mention the person's name directly, he can make amendments on that. That is my own view. So eléyìí jẹ́ ẹlẹ́ẹ̀kẹta. Ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni pé let every bygone
to be bygone and wait for court judge. In tó bá bá bọ̀ ní kóòtù ṣó ti yé nísìn. Pé nǹkan tí wọ́n bá bọ̀ ní kóòtù kí everybody kó ṣe kí ni kó máa mumi sí. So eléyìí ni mẹ́rẹ̀ẹ̀rin in tí result wa programs tá à ń ṣe láti bí ìjọ́ mélòó sẹ́yìn result tí a bá jáde òun lélẹ̀. So gbogbo wọn tó bá fẹ́ pè nísìn